Sheikh Al-Hariri Ẹ̀bùnolúwa ó eléyìí ti ṣe Ọlọ́run dẹ̀ máa ṣe délẹ̀. Ìyàwó mi ọmọ ìjọ yín ni wọ́n. Ìyàwó mi ọmọ ìjọ àfáà ni ìyàwó mi. Asbira bí ní ìyàwó mi Islamic Global ara wọn ni ìyàwó mi. Ìyàwó mi yọ wà online pẹ̀lú wọn gbogbo program wọn. Toríjọ́ tí ìyàwó mi ti ní tálẹ́nì yìí mo ti ní èèyàn dáadáa ni. Èèyàn dáadáa ni wọ́n mú ni oníwẹ̀ ẹ̀sùn oṣù wa láìkì wọn mọ̀ gbogbo tó bá lè mọ̀ ṣe ní kíá mi pé láti fi sọ̀pọ̀tì ọkọ ẹ ẹni yìí èmi kàn jẹ́ ọkọ ẹ olówó orí ẹni àáfàá rẹ lòun náà ẹbí làwa àti yín mo dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé lẹ́ni tí mo wá síbí o ẹ̀ ń sọ̀rẹ́ mi o ọmọ ìyá mi lè jẹ́ ẹ̀ ń sọ̀rẹ́ mi o ọmọ ìyá mi ọmọ bàbá mi lè jẹ́ ìyẹn làkọ́kọ́ ìfìdí ọ̀rọ̀ mi múlẹ̀ fún yín. Ẹlẹ́ẹ̀kejì sẹ́rígbà tá à ń gba owó bí tọ́rọ́kọ́bọ̀ tí gbogbo wa ní àjọ ń dání ìyàwó mi àdúró lé mi lọ́rùn báyìí bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ ṣe kọ́ máa dájà wọ́n lọ sí gbogbo tó bá lè ṣe mbẹ́ èmi náà mọ̀ ṣe. Sẹ́rí ọ̀rọ̀ lọ́rùn kẹ́ mọ́ béèrè owó ìlú ẹnìkan kó yẹn dẹ̀ wọlé wá ṣùgbọ́n lọ́n fẹ́ kẹ́ mọ̀ wípé no pain no gain. Mo tá a bá jí àfún kíkẹ́ lọ́wọ́ ẹni ẹ̀kọ́ yẹn kò fẹ́ kẹ́ dì mú. Ẹ̀dẹ̀ máa rí wípé ọ̀nà tọ́lọ́ ń gbà bọ̀ àṣírí ó lè jẹ́ ìkí àwọn téèyàn òró kan. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì inú ayé nìyẹn gbogbo ẹni tó bá yẹ pé alágbájá wà fún mi Ọlọ́run ọba nìkan ní kéèyàn ọmọ fẹ̀mí sí pé ó wà fún òun o ọmọ ìyá tawakkali ala Allah ó wà hasbuh. Ọlọ́run nìkan ní kọ́ máa tó fún yàn o ìwọ tó bá dẹ̀ tí wàá gbẹ̀mí léèyàn tán bá disappoint rẹ̀ mọ́ bànújẹ́ ìyẹn ni ayé àtọ́lọ́ mú wa máa pé in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil so tí àwọn èèyàn bá tún disappoint ẹ mọ́jọ ọkàn ó bàjẹ́ ìwọ tó gbẹ̀mí lé wọn ló fojú ara ẹ gbolẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run ìyẹn ni in tawallaw faqul hasbiyallah. Sẹ́ni gbogbo ohun tó ṣẹlẹ̀ tẹ́ fi rí bí yìí tọ́lọ́run fi pè ní tiwa ẹ̀kọ́ ọbẹ̀ ẹ mọ́jọ sọnù torí pé Ọlọ́run ti jogún bí fún wa ẹ̀kọ́ ọbẹ̀ yẹn ẹ̀ dì mú ó di ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta sheikh kì í ṣe owó èèyàn tó bá dúró tíyàn lọ́rẹ́ yàn ẹlòmíì dúró tíyàn sábàbí pọ̀ mọ̀ kó sì máa dáa káwa náà wà lè mọ̀ pé o ti gbàgbé ohun tí mo ṣe fún ọ ni tẹ́lómi torí ẹ̀ dúró tíyàn ó mọ̀ wípé bá dúró tí o máa là gbogbo èèyàn pátá tí n bá ń gbá kílísì bò yín nísìn achievement máa ń dúró ọ̀rẹ́ ni but èèyàn gbọ́dọ̀ wà vigilant èèyàn gbọ́dọ̀ wà vigilant. Wọ́n pín ètò ilé ayé sí àwọn ọ̀nà mélòó kan wọ́n láwọn téèyàn jù lọ ó possible kó jẹ́ wájìbù fáwọn yẹn kan máa bínú ó ṣe jóun. Ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n wà níwájú èèyàn tí wọ́n wọ ẹ̀yìn tán rí pé èèyàn ń bọ̀ ẹgbẹ́jà náà mọ̀ ti ń gbéra tí èèwọ̀n yìí bá ṣe ẹni Ọlọ́run wọ́n bínú èèyàn o tí èèwọ̀n ọ̀bá yẹn múra wọ́n lè da gúgúrú sọ́nà wọ́n lè dèpò ọ̀gẹ̀dẹ̀ sọ́nà fún yàn. Àwọn téèyàn jọ jẹ́ ẹgbẹ́ tó wá rí pé ẹ bá jẹ ẹjọ́ ń yí kíní yìí mọ́ tẹ́lẹ̀ ni tó wá rí pé èèyàn gbéra fà ṣe ẹ bá hó ọṣẹ sórí báyìí ẹ tún rárá yájú díẹ̀ o torí kò ń ṣe gbogbo ẹni tí ń rẹ́rìn nínú ẹ̀dùn kò ń ṣe gbogbo ẹni tó ń rẹ́rìn mi ò tó yín fún nímọ̀ràn great counselor lèmi náà. Kánsẹ́lì ti bẹ̀rẹ̀ láyé. Kánsẹ́lì ti bẹ̀rẹ̀ mo ti dálẹ̀ o a ti bẹ̀rẹ̀ lọ́dí. Ṣé rí gbogbo àwọn kan tá a fi síbi nǹkan tó dáa inú mi dẹ́ ni pé mo rí bó ṣe rí. Ṣé rí káwọn èèyàn mọ̀ kọ́ sí àwa náà ní kọ̀ǹpútà kìíní lọ́dọ̀ wa bẹ̀tẹ̀ wa kàn filẹ̀ fún àwọn ọmọ kéwú àwọn ordinary ọmọ kéwú tí wọ́n wá kéwú so gbogbo wọn fẹ́ táìpù exam paper wà ní gbé lọ́ta bẹ̀ wọ́n kàn kọ́ wọn but for madrasa ìlò ní àwa plan bẹ̀bẹ̀ mi náà bá wá rówó mi bá tún rábì kan mo lè dá yẹn lẹ̀ gbọ́n ẹ̀sìn ní ọwá ń bi yẹn kẹ dá yẹn lẹ̀ pé káwọn èèyàn máa tún kọ́ kọ̀ǹpútà èyí táwa ṣe sílé kéwú lọ́dọ̀ wa
káwọn ọmọ kéwọ́ kàn torí exam wọn àti one or two things ni mo like it because any bright idea I have a very bright idea inú mi dẹ̀ dùn sí Ọlọ́run dẹ̀ ní kọ̀yìn sílẹ̀ ṣe rí mọ́sálásí yẹn ó máa parí àdèmà rẹ̀ mi lò ẹ̀rù ẹ̀mí mọ́ bà mí púpọ̀ ẹ̀rù ẹ̀mí bà mí gan o because mo ti kékeré mo lé díẹ̀ o mo ti kékeré like àwọn kan táwọn èèyàn máa wò kó dìgbà tí èèyàn bá wọnú funfun kó tó ṣe àwọn èèyàn míì ṣe oríire earlier bí mi náà tó ṣe o bó ṣe lè wò kí n lówó tó rìn sí mi ò lówó tó Wizkid mi ò lówó tó Davido as at now àwọn as at today lówó tó wọn náà torí pé group bí wọ́n ṣe rí orí line bí tèmi náà wà mí ò lówó ṣùgbọ́n mo mọ̀ ọ́ tọrọ gan ẹ̀jẹ̀ ń gbára mi látọrọ jẹ because ọ̀pọ̀lọpọ̀ believe owó náà máa fi ń ṣe ilé ayé bẹ̀tì irọ́ ni ṣẹ̀rí àwọn ìwà kan wà tó bá ní nǹkan tó máa ń fowó rà ò ní lówó wà dẹ̀ nìkan yẹn kódà sẹ́yìn lówó bí personally pé ṣe ẹjọ́ owó yẹ kó wa no láàrin mi àti iṣẹ́ ní láàrin mi àti iṣẹ́ but ó rí wípé a ní àwọn akhlaq kan tó jẹ́ wípé pẹ̀lú bẹ́ẹ̀ kò sí ohun tá a fẹ́ sí Ọlọ́run ní ṣe fún wa ohun tó yẹ kí gbogbo ọlọ́kọ́ lọ sáré rẹ̀ ní tẹ́lẹ̀ máa ní àwọn afárá lówó nísìnyí afárá rẹ̀ olóló tọ́lọ́kọ́ bọ̀ tá à ń ṣe yìí tó bá ní bísínẹ́sì inú wa sí máa kó bísínẹ́sì mi wá ní kò pọ́sibú náà máa fowó bísínẹ́sì mi tọ́jú ẹbí mi àtàrà mi ní àti tọ́lọ́kọ́ bọ̀ tẹ́bi náà bá lè ṣe ṣe àyè tí a wà yìí ó ti di ààyè àmín kọsàn yẹn bùkún hayyan dáìmà àmín yóò máa bẹ láàyè lọ gbére ni àmín ilé kéwù yẹn ó máa parí àmín mo wá fi ọlá bíi tọrọ èyí táwa náà ṣe lálàkọ àti múdé tí o máa wálé wá sọ May 3rd and 5 Friday and Sunday May 3rd Friday akẹ́ official Juma Sunday a ṣe afẹ́fẹ́ yẹyẹ aláfẹ́fẹ́ yẹyẹ la wá àdèmà ṣe àwọ̀sọ ńláńlá àwọ̀ ọ̀mọ́milá náà àfi káwọn èèyàn wọ̀ àwọn tán mọ̀ wọ̀ ẹ̀wọ̀sọ ẹ̀ sákọ́ kéèyàn wọ̀sọ ńláńlá ẹ bá lásọ ẹ kó ìsàlẹ̀ àdáka sọ jáde ẹ wọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe kẹjẹ́ nu yóò dùn because tó bá dijọ́ ògbóná kí á mọ̀ gan á wọ aṣọ Ọlọ́run fi ní jannatan wa harira kí ló tà máa bẹ̀ láyé tá à ní wọ́sọ gidi ẹ wọ́sọ ọkọ̀ balẹ̀ apanikẹ́ mọ̀ ṣe May 3rd and 5 mo fi lọ́rọ̀ lọ́wọ́ ṣe wá ní kí 2024 yìí tó délẹ̀ tí a bá tún máa wá visit bí Ọlọ́run ó ṣe níbi tá a mọ̀ mọ́jọ́ pé bàbá yìí la máa ṣe Ọlọ́run wọlá pé mo ti wí yìí wà láì kò sí kéjì kò sí kí tó ẹ pé yẹn máa open nú yàn pé wo ohun tí ń sọ yìí gan ó wà nú mi ju mo ṣe ń tún sọ yìí lọ Ọlọ́run máa jẹ́ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run máa jẹ́ kó rí bẹ́ẹ̀ àwọn àfi dédé àsìkò yìí ṣàdúrà gbogbo àwọn alárànṣe tọrọ mi bá ti pọ̀ ju ẹsẹ̀ mi lè kan tí inú èèyàn bá ń dùn ẹ máa mọ̀ inú mi ló dùn tẹ́ bá rí gbogbo àwọn alárànṣe Ọlọ́run ọba wọ́n jẹ́ kójú ó tì wọ́n lára gbogbo ẹni tó ní tọ́rọ́kọ́bọ̀ ń bí ẹ máa yọ owó yàn wọgbó ẹ máa yọ owó yàn sọnù kẹ́nìkan ó tiẹ̀ bu yín nísìkò pé show me your mosque ẹ ní wá fi bí hàn ìyá kan là mí ẹ dàgbẹ́ fi bí hàn gbogbo wọn show me your ilẹ̀ mọ́sálásí òun ni tàbí kéèyàn kó bú èmi nísìkò pé àmì Ọlọ́run show us your mosque inú mi ọmọ dùn pé owó dé ẹ má bọ̀ ṣe é rí à ń gbowó lọ ńlá à ń gbowó lọ àwọn èèyàn ayé ìgbà kan làṣírí bò wọ́n bá gba owó èrú kan ní wàá dá padà bọ́ọ̀ dá padà wọ́n máa bókọ̀ ẹ jẹ́ òun tẹ́ bá ń gbowó fún ni ẹ ṣe o kéèyàn ọmọ níbi kankan kọ́ mọ́ gbowó lé kéwù kọ̀ dá o kéèyàn ọmọ níbi kankan kọ́ mọ́ gbowó mọ́sálásí kọ̀ dá o òun gbowó mọ́sálásí òun gbowó ọdún kẹrin ọdún karùn-ún ni o ṣe kò dá rárá ẹjẹ́ abala sòdúdọ̀ ọ̀rọ̀ o gbogbo ohun tí kálukú bá rò pé òun jẹ gbé yẹn wàá pọ̀ o because iná sàárì ló ń jẹ o tó o bá sì mú ara wàá wọ náà sàárì yẹn gbogbo èèyàn lè jọ kéwù gbogbo èèyàn kọ́ ló máa ṣàfà Ọlọ́run náà gbọ́ wa àwọn kan nù wa lọ́lọ́run lòun mú jáde kán máa jíṣẹ́ wọn kò ṣe wà gbogbo wa la lè ní ẹ̀bùn bíi Nurul Fitri ni
ìmọ́lẹ̀ alábọ́dé tó jẹ́ pé ẹ máa ní Ọlọ́run ṣe dáadáa fún Ọlọ́run ṣe dáadáa fún Ọlọ́run ẹlòmíì lè mọ nǹkan sọ tí ò ní mọ̀ kọ ẹlòmíì lè mọ̀ kọ òun lọ́kọ òun tẹ́ bá dẹ̀ ní ẹ sọ bóyá òun ní gbọ̀n ní bóyá máìkì ni ẹ ní mọ̀ kò Ọlọ́run ò gbé ṣe ẹ jẹ́ kí kálukú ọlọ́mọ mọ́ tábà rẹ̀ àfa bẹ́ẹ̀ mọ̀ bọ̀ ṣe pé wọ́n bọ̀ ọ̀rẹ́ wa ní so ìmọ̀ dá kó kálukú ọmọ mọ́ tábà rẹ̀ ibi ní level àfa wa yìí èso ní gbéraga wọ́n dẹ̀ lọ́mọlúàbí wọ́n diversity dẹ̀ wà nù ìṣe àti ìsọ̀rọ̀ wọn Ọlọ́run ní jẹ́ kẹ́rù ọba yìí Ọlọ́run ní jẹ́ káyà ọpa yìí ọba tó ṣe bí ìrọ̀rùn fa ṣe bó tilẹ̀ òkà máa sọ pé ọmọ tó rọrùn ṣe àgbẹ̀ ojú ibi tí wọ́n ń bọ Ògún lèmi rà lèmi fi ṣe mọ́sálásí mo mọ ọtọ́jú mi rí fa wọ́n ń bọ Ògún bí mọ́sálásí lèmi ni wọ́n ń bẹ ajá bò Ògún yé ìrún yé ní báyìí o ìrún yé báyìí àdúgbò yìí dẹ̀ ní àdúgbò bàbá mi ní àwa ń bí Ṣùbẹ́rù Ọ̀jẹ̀lá wà yìí ní Castle bus stop ní Alágbàdo Kọ́lá Lagos àdúgbò bàbá mi níbí Sheikh Salahuddin Awáyéwá Serere bàbá gbé bíi rí alùbáríkà ọlá pé Awáyéwá Serere gbé Ṣùbẹ́rù Ọ̀jẹ̀lá rí àfáà mi àlè àrírí Ọlọ́run àparí ààyè fún mi Ọlọ́run wọlá wípé Awáyéwá Serere ò mú nǹkan mi mọ̀ ẹ́ Sheikh Salahuddin Awáyéwá Serere bàbá mi ni Muhammad Lawal Awáyéwá Serere Awáyéwá Serere bí ẹ bá wà lónìí ẹ máa gbọ́ ara lẹ ti lọ àwa mọ̀ pé ẹ bẹ́lẹ̀ mi pẹ̀lú wa Ọlọ́run wọlá wàhálà tí Awáyéwá Serere ṣe ní gbogbo Ṣùbẹ́rù Ọ̀jẹ̀ yìí Awáyéwá Serere rí ìnira ní Ṣùbẹ́rù Ọ̀jẹ̀ yìí Awáyéwá Serere ó sunkún ó dààmú ní Ṣùbẹ́rù Ọ̀jẹ̀ yìí títí ó wá jà fẹ́sìn kò ríra ẹ̀ jà fún ló gbé bàbá kúrò ní àdúgbò ìgbé lọ́nú gbó ní ọ̀nà ìlógbò kí là ń pè kíní kan ọ̀sà kí là ń pè àdúgbò yẹn Òkè Ọ̀sà bàbá mi bá nira kó ń bí ni because ó rí ẹ̀sìn gbé kalẹ̀ ó rí ẹ̀mí àwọn èèyàn tún ṣe wọ́n wá ogun yẹn bàbá òrogun ti ẹ̀jà bẹ̀ tó make sure pé àní ẹ̀sìn máa ráyè ẹ̀sìn dẹ̀ ráyè ń bí ṣùgbọ́n orí pẹ́ náà ni ṣùgbọ́n bàbá ò bá Ọlọ́run tóbi àṣọ Ọlọ́run fẹ́ kí bàbá ó tún lọ kó àwọn èèyàn sóríire ní ọ̀nà inú gbó yẹn Ọlọ́run wọlé wàhálà Awáyéwá Serere ní gbogbo Ṣùbẹ́rù Ọ̀jẹ̀ ṣe Ọlọ́run àparí bí fún aláàtà Ọlọ́run àparí bí fún aláàtà Ọlọ́run àparí bí fún aláàtà Ọlọ́run wà ní jẹ́ kẹ́mi ó kúrú ọba tí ó dààmú yín irú yín ò gbọ́dọ̀ jáde nígbà kan kọ́kọ́ àfa lòun kò nà tábàntara wa jẹ́ ká kọ́ irú yín ò gbọ́dọ̀ jáde nígbà kan pé àfa mi àwọn ibìkan wà lára mi tí n bá sí hàn àwọn èèyàn yóò sọ pé ọlọ́mọdé wọn sáfà torí wípé ńgbà tẹ́mi jáde pé ọmọ yín ni mí àfa ni mí yẹn ayé ìgbà tí àmọ́ gúnra wa léṣo gúnra wa lábẹ́rẹ́ gúnra wa ní nǹkan kan ni at least 30 years ago bó ṣe kéré tó yẹn náà kó tó lè jáde kó pa àfa ni ọ àwọn tí nígbà náà wọn ìfowó rewé wọn ìfowó regbó wọn ìfowó ra gàdí tí ra kálukú lọ bí yọ lọ ja yọ lọ ni níhun tó júrí gbogbo àwọn bàbá yẹn wá rádìrà pé àmọ́ tí ọ lẹ́yìn nínú ọlá Ọlọ́run bá ti ṣe Sheikh ọba tó sọ́dọ̀ lónìí fèmí àti tọrọ lọ sọ́dọ̀ gbogbo ìdáhùn wí náà àmọ́ àwọn tó bógun lọ́nà gbogbo ìdáhùn sọ ìzárò lè bí náà torí pé inú mi ń dùn tó ẹ pé yẹn máa ó kún un yàn pé wàhálà inú máa dùn gan ni ẹ wá ṣe bàbá bá rí láṣà ẹ wá kọ́bì kan fáwọn òbí yín irú oríire wo ló dùn tí yàn tó fẹ́ ṣe kí ẹ kọ́lé fáwọn òbí ẹ pé kọ́ tiẹ̀ o kò ṣe kankan àyà kínú àwọn òbí mi sá dùn Ọlọ́run a máa dùn sí lọ́la lẹ́yìn ìràwọ̀ yẹn ò tí ì tàn ó ṣẹ̀ṣẹ̀ ń yọ bọ̀ ni ìràwọ̀ yẹn dẹ̀ máa tàn gan tó bá tàn kò ní kú tèmi náà ò ní kú àdúrà mi tí ń ṣe fún yín yọ gbà lérí yín dákun Ọlọ́run bí n ti sọ jọ gbà lérí èmi náà torí pé wàláhì summa billahi al-aliyyil azim bí n ti ń sọ yìí ó dùn nù mí ju bí n ti ń sọ lẹ́nu yìí lọ èyí tó mọ wéèmí tí mo tún lè fi dùnú hàn mo ti sọ yìí Ọlọ́run o ẹ jẹ́ ká àtàlùkù sí ẹ̀yọ̀ kan Yorùbá lọ́pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n àwọn ìfẹ́ ní pé lọ bàbá bẹ́ẹ̀ bá fi jáde máa sọ lọ báyìí torí ìdùnnú máa gbé ọ̀rọ̀ wa ẹ wá wòye àwọn àfáà tí ń wájọ́ tẹ̀ tí dákìlẹ̀ lẹ̀
ìyẹn ló máa túmọ̀ wípé ìwà yín ló dá èso kan ní ìsìn tó fẹ́fẹ́ nìkan ìwà ló dá pé ẹ̀yin náà máa báyàn sí ẹja ká ẹ̀ta ló kù sí ọ̀yọ̀ kan jọjà ẹ̀yẹ́ mọ̀ bá ka ẹ̀ mọ̀ dání ẹ̀ bẹ́ẹ̀ ti fẹ́ kí bí ó rí ẹ̀ yá fọ́tò ẹ̀ ọjọ́ tá à ń ṣe mọ́sálásí ní aláwùkọ́ ṣe kó ya fọ́tò mọ́sálásí ẹ̀ mọ̀ bó ṣe fẹ́ rí àwa kọ́kọ́ ṣe tẹ́ǹtì sórí rẹ̀ ẹ̀ rí pé nu tẹ́ǹtì ńláńlá tẹ́ǹtì pàtí yẹn mo kọ́kọ́ kàn mọ́lẹ̀ mẹ́ta ló fò yí àbí àlìjẹ́nu kan sì máa padà jáde níbi tẹ́ mọ́ àbí kíní kan àbí wọ́n sì ń sọ mi náà ni tẹ̀mí náà bá sún bá máa ibi tí wọ́n ń bọ̀ gbọ́dọ̀ lọ́ọ́ rà ó sì sọ̀rọ̀ tẹ́ mọ́ gẹ́gẹ́ bí èèyàn lóòótọ́ alọ́lọ́hún bọ̀ gẹ́gẹ́ bí èèyàn àyàwó mọ tó mọ sí fúkẹ́ ibi tọ́lọ́wọ̀n bá ti ẹ̀ pé mọ́sálásí Allahu Akbar kò ní hù bẹ́ẹ̀. ibi ilé kéwù yẹn á jáde ilé kéwù tèmi náà mọ fọlá bí ìtọrọ ní aláwọ̀ àti sí mọ́sálásí àti ẹ̀jẹ̀ parí àti pop dání ọlọ́wọ́n parí yẹn náà gbogbo àwọn èèyàn tí wọ́n wà mọ̀ wá bẹ́ẹ̀ toríjọ́ mi olórí burúkú ẹyọ kan ó lè dọkọ nù ó lè jẹ́ pé nìkan lọ́rùn fẹ́ bá jà o yóò sì da ọkọ̀ yẹn tí ń pàṣẹjà nù òun nìkan náà lọ́fẹ́ sórí búẹ́ òbẹ̀ gbogbo ẹni ọba bá papọ̀ ńjọ yẹn wọ́n jọ forí konu wọ́n jọ rìn náà sí wọ́n jọ rìn náà sí ọlọ́mọdé rìn náà sí ìsàyí dídí ká mọ̀ rìn ìwọ lọ ẹ̀yìn akásọ́ tí máa bá ọtọ́ dáa jẹ́ mọ́jọ́ ní sàkárì ọlá alukura ńlá ọlá masha Allah la quwwata ọlá masha Allah la quwwata illa billah anabi ní bẹ́ẹ̀ bá rí tó dáa tẹ́ fẹ́ kó bàjẹ́ ẹ̀wí masha Allah la quwwata illa billah ẹ̀wí lẹ́ẹ̀mẹ́rin pé akínní yìí dáa mọ́jọ́ bàjẹ́ ó ní kẹ́ ẹ̀wí lẹ́ẹ̀mẹ́rin aka yẹ tali kúrò sí o ẹ má bà wá ká ẹ má bẹ fọ́tò tẹ́ ń yà síbí náà ni ẹ má fi àníyàn sí àwa wí masha Allah la quwwata illa billah mẹ́rin lẹ́yìn rẹ̀ ìpadà wá bí dákun èrè ní kọjá ẹ̀kọ́ àjọ mọ̀ pìlẹ̀ bí ọlọ́run o ìjọ dábàá máa ṣayẹyẹ mọ́jọ wọn ká àdàgbàjá náà sì wà ń gbàtà fẹ́fẹ́ ọ̀ bismillah kúrò aláwọ̀ mọ́jọ ojé mọ́jọ ojé mọ́jọ kápéjú lẹ́mí kápéjú ní ara kápéjú lẹ́mí kápéjú ní ara gbogbo orun tẹ́ kàkalẹ̀ síbí ọlọ́run parí o àì nílẹ̀ yìí lónìí o àìrí mọ́sálásí tó nírú tẹ́ sọpá fẹ́ ṣe síbí a ní ilé kéwù àgírí a ní mọ́sálásí olójú ilé kéwù náà tí sábà ní mọ́sálásí tó rẹ̀ jẹ́ ò ní gan yóò mọ kọ́mọ ní pásẹ́jì so abẹ́ẹ̀kọ́ ni ìtẹ̀mí gan mo nílé kéwù mọ́ nínú mọ́sálásí ṣùgbọ́n yìí wá lẹ́ẹ̀ tún kọ́ workshop like ibi tí wọ́n mọ training àwọn èèyàn fún kọ̀ǹpútà iṣẹ́ ọwọ́ kíkọ́ sí mọ́sálásí mọ́sálásí tó bá ní sọ́ọ̀bù fìrẹ́ǹtì ni o wọ́n fi àìrí yẹn àwọn kọmitì ni ó di yẹn mọ́ kọmitì ló sì máa di àìrí yẹn pé afẹ́ kọ́bì kan sí mọ́sálásí wọ́n mọ kọ́ àwọn èèyàn ní kọ̀ǹpútà engineering mọ́sálásí mi ilé kéwú mi náà lè ní kọ̀ǹpútà rúùmù àwa náà ní lọ́dọ̀ wa tá à ń kọ́ lọ́wọ́ kọ̀ǹpútà rúùmù wa ṣùgbọ́n pé káwá pé a ní pé káwọn èèyàn mọ̀ wá àwa ò níyẹn èyí tẹ̀ ẹ́ ṣe èyí dá ẹ senior èmi ní kílíníkì mọ́sálásí tèmi dé. mustashfa yà èmi ní kílíníkì mo ní mustashfa tá a ṣe rìn kìndì kan tó yẹ pé bára bá rọ wọn á tẹ ọ sórí bẹ́ẹ̀ ni wọn lọ́la bẹ́ẹ̀ wọn ni a gbogbo tẹ ẹ wá wo counseling center kó lè díṣẹ́ ọ̀rẹ́ mi kan wà ní Dallas sheikh ní àgbàfà ní Dr. Umar Suleiman yàtọ̀ sí pé Umar Suleiman jẹ́ professor tí ń kọ́ yan school yàtọ̀ sí pé jẹ́ imam khatib tí ń kírun tó jẹ́ àfà tó jẹ́ oníwàásí ńláńlá lamẹ́ríkà lọ́dọ̀ wa counselor tún ni counselor lèmi náà yàtọ̀ sí pàṣẹ wa counselor yàtọ̀ sí wàásí ó yàtọ̀ sí wàásí o Umar Farouk yìí Umar Suleiman ti sọ yìí tí wọ́n bá kánsẹ́lì èèyàn tọkọtìyàwó lẹ́ẹ̀kan $1,000 $2,000 lówó 30 minutes counseling òun lèmi náà bá bẹ̀rẹ̀ pé ẹ má ti san $1,000 fẹ́mi $500